Ṣé ti rí fídíò mi nípa oríkì orílẹ̀ alápá àti ọlọ́fà? Bẹ́ẹ̀ bá ti rí ẹ lọ ṣàbẹ̀wò sí ìtàkùn tó ṣàgbè ló ṣelégédé àṣà àti iṣẹ́ àwọn òró ó bá ti àwọn wọ̀nyí mu bá a ti ń kí wọn ló yàtọ̀. Àwọn òró ni wọ́n ń kì báyìí wípé ará òró orí mi, ọmọ ewúrẹ́ òró tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede, àgùntàn òró tí ń jẹ lẹ́sẹ̀ yàrá, pópó ọlọ́fì alòòṣà àkúnlẹ̀ bọ àwọn òró. Ẹ já wo oríkì orílẹ̀ Èsìẹ. Ìlú Èsìẹ, ìlú Ọ̀yọ́ ni wọ́n ti kúrò kí wọ́n tó lọ tẹ̀dó síbi tá à ń pè l'Èsìẹ lónìí. Nígbà wọ́n tẹ̀dó tán, omi wọ́n baba ńlá wọn ṣọdẹ lọ lọ́jọ́ kan. Ó rí bí èsì ti rẹ́gi sílẹ̀. Ó sì wòye wípé omi ò ní jìnnà síbí, ó tọpa omi lọ. Nígbà yóò máa tọpa omi yìí lọ, ó rí igi àsánrín ńlá kan, igi àbàmì tó ń ṣeje pupa. Láìpẹ́ awóró kó jáde, arúgbó ọdẹ tó ń gbénú igbó ni. Wọ́n jà wọ́n fìjà pẹ́ ta, ó sún wọn. Oníkálukú sọ wípé Ọ̀yọ́ lòun ti wá. Ó dá kí ló gbé ọdẹ bí? Ó ní omi ni. Wípé omi àkọ́kọ́ tóun rí báwọn ò lóṣòó, àwọn ò lè bù mu, àwọn ò lè lò ó. Odò ọ̀hún ni wọ́n ń pè ní odò Òṣòó ní ìlú Èsìẹ lónìí. Ó ní kejì tóun rí, ó dúdú bí aró. Àmọ́ nígbà táwọn ó bù sọ́wọ́, ó funfun àfi bí yìnyín òkè ọ̀run. Omi ọ̀hún ni wọ́n ń pè ní odò Èédún lónìí. Awóroko bá ní tẹ̀lé mi, ó mú lọ síbi odò ńlá kan, odò ọ̀sìn ni wọ́n ń pè nílùú Èsìẹ. Ó ní ẹbù mu ẹbù wẹ̀, ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ súfèé, ẹ sì gbọ́dọ̀ figi lugi. Ẹni bá ṣe bẹ́ẹ̀, ogun lẹ̀ ń pè. Èsì ọ̀rẹ́ lèyí jẹ́ o. Baba ńlá wọn dáhùn wípé èsì ọ̀rẹ́ kì í yẹ̀, àti bí èsì ti rẹ́gi sílẹ̀, àti èsì ọ̀rẹ́ rèé, àti èsì ọ̀rẹ́ kì í yẹ̀, ibẹ̀ láti yọ Èsìẹ tí wọ́n jẹ́ lónìí. Tá a bá wá sọ̀rọ̀ nípa ìlú Èsìẹ, kò tí ì pé tá a bá mẹ́nu ba àwọn òkúta aláràǹbarà tó wà ń bẹ̀ táwọn olóyìnbó ń pè ní soapstone. Kí ló dé tí wọ́n ń pè bẹ́ẹ̀? Wọ́n ní wọ́n bá bomi sí, tí wọ́n fọwọ́ rẹ̀ àbí kọ̀ọ̀kan yóò máa yọ ọṣẹ ni. Wọ́n sì tó 500 níye. Àwọn Èsìẹ ni wọ́n ń kì báyìí wípé agbọ́sásá ogun má sá, agbọ́yàyà ogun má yà. Èsìẹ ọmọ eléré àjọbọ, ọmọ agbélẹ̀kẹ̀ ṣánlẹ̀ lọ́dẹ̀dẹ̀, ọmọ ọlá, ọmọ oyè. Ìlú Èsìẹ ò ní bàjẹ́ o. Oríkì orílẹ̀ wo lẹ tún fẹ́ ká ṣàtúpalẹ̀ rẹ̀? Ẹ jẹ́ kí n mọ̀. Elédùmarè ò ní kàtúnrin wa. Ire o.